tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o, ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, mo kí yín o. Mo kí yín nílé lóko lọ́nà lẹ́yìn odi wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di. Bákan náà ojú tẹ́ fi ń rí wa kò máa ní fọ́ o. Ìròyìn ní yàjóyàjó tí mo tún mú wá lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni? Gọ́vnà Ayédatiwa, ẹ jọ̀ọ́ ẹ gbé mi débẹ̀. Gọ́vnà Ayédatiwa, ṣé lóòótọ́ ni? Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé Gọ́vnà Ayédatiwa fún MC Olúọmọ ní $1 million torí Ondo State election. Ṣé ẹ ti gbọ́ báyìí? Wọ́n ní Gọ́vnà Ayédatiwa fún MC Olúọmọ ní $1 million torí Ondo State election. Ẹ̀yin Ondo, ẹ múra sílẹ̀, wàhálà ṣó ń bọ̀. Gbogbo ọmọ Ondo lápapọ̀ ẹ lọ múra sílẹ̀ o, wàhálà ò ń bọ̀. Nítorí pé kí ni ìròyìn lẹ́tìkẹ́ gọ́vnà fún MC ẹjọ́ bọ̀dà Alhaji MC Olúọmọ Oliver káàbàdà ẹ tún ti dé bíbá yìí náà sà ṣùgbọ́n o ọ̀gá mi gara o. A ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé oko ńlá la máa fi fọ́ orí ìyálà ìyá ẹ̀yin tí ẹ ò fẹ́ ìlọsíwájú ilẹ̀ Yorùbá. Ààrẹ ẹ̀yin ọmọ àlè Yorùbá a ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé oko gidi tó múná la máa fi kíni la máa fi fọ́ orí yín. Tẹ́ bá kọ̀ tẹ́ bá sọ pé ẹ ò ní jáwọ́ nínú iṣẹ́ láàbì. Àwọn èèyàn ẹ ò wá fẹ́ kí àwọn èèyàn ṣe rere láyé mọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nínú òkun tẹ́ ẹ ń ta fà sínú mọ́lẹ̀ ẹ ò fẹ́ kí àwọn èèyàn ṣe rere láyé mọ́. Kí ló dé tó fi jẹ́ pé inú ìwà ìkà irú ìwà ìkà ìṣá irú ìwà ọ̀dájú irú ìwà wèrè ìṣá ẹ̀ tí ì tẹ̀wọ́ ẹ̀ bọ́lẹ̀ kí ló ṣẹlẹ̀? Ẹ wo ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ lódìdí o. Lọ́wọ́lọ́wọ́ báyìí o ó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti ṣẹlẹ̀ o. Ẹ̀yin Ondo gọ́vnà ni o gọ́vnà Orímisàn Ayédatiwa Ayédatiwa àpèmọ́ra ni là ń pè tèmi dire o. Wọ́n ní ni o wọ́n ní èmi kọ́ mo sọ wọ́n ní ni o wọ́n ní ẹ fún MC Olúùlú bàbá o wọ́n lè fún MC Olúùlú ní $1 million láti lè wá rígi election. Wọ́n ní ẹ fún MC Olúùlú ní $1 million láti wá rígi election ìyẹn governorship election tẹ́ ẹ fẹ́ ṣe ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ní Ondo State. Ó ga o gómìnà èmi ti mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà there is nothing like one Nigeria. Ẹ jẹ́ kó ní kálukú máa lọ yìí tá a ṣe ti tó ṣe fẹ́ pa wá ni. Do you wanna kill us? Ẹ wo bó ṣe lọ lélẹ́yìí o. Ayédatiwa has given MC Olúọmọ $1 million plan on rigging governorship election. PDP ló sọ bẹ́ẹ̀ o èmi kọ́ mo sọ o. Please don't come for me o. Atego abeg una don't come for me. Na PDP say so. MC Olúùlú àbá o ó mà tó jọ́ mẹ́ta brọ́dà mi bá mi ẹ wálẹ̀ o. Ẹ jọ náà ṣé Ondo ni la tún fẹ́ gbóríwọ̀ báyìí sí ṣé Ondo la tún fẹ́ lọ jà fún wọn báyìí? Ẹ jẹ́ ká gbóríwọ̀ bẹ́ẹ̀ o. Tó bá jẹ́ pé Ondo la tún fẹ́ lọ jà o ẹ jẹ́ á gbóríwọlé o. Wọ́n ní àwọn ọlọ́kadà fẹ́ ṣe protest. Ìjẹ́ ẹ ti gbọ́ yẹn náà ẹ̀yin èèyàn mi Ọlọ́run mo ti sọ yìí pé ní ìta ń balọ̀ yìí everybody ma protest ajé everybody ma protest. Ọlọ́kadà náà ti jáde nísìnyí wọ́n láti fẹ́ protest wọ́n láwọn náà ti bínú tán wọ́n náà ti fẹ́ protest pé ó dá sí ó ti sú àwọn ó ga o. Ẹ jọ àwọn ọlọ́kadà ti fẹ́ protest o kí ló dé fà á? Nígbà tó béèrè lọ́wọ́ wọn pé kí ló dé tí wọ́n fẹ́ fi protest wọ́n ní ara ni àwọn o wípé àwọn ò epo ni problem wọn wípé epo ti wọ́n wípé àti jẹun ó di ìnira bá ti jẹun sí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ló di ìnira fún àwọn ní o kò tẹ́ ṣe fún àwọn for everybody ni ìyẹn na general problem general ìyà tí Nàìjíríà ń jẹ lọ́wọ́lọ́wọ́ nìyẹn kò sí bójúbójú ń bẹ́ẹ̀ táwọn fi wá sọ pé àti jẹun sí wọ́n ló di ìnira fún àwọn pé kódà ìyàwó ní ìtàn bá lọ yìí ìyàwó ẹgọ́ ti di ìyàwó níyàwó nígbà tó yẹ pé nígbà tọkọ ò bá ti rí owó ọbẹ̀ mú sílẹ̀ ǹjẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ nígbà tọkọ ò bá ti rí owó ọbẹ̀ mú sílẹ̀ ó ti di ìyàwó níyàwó
ǹjẹ́ ẹ ti gbọ́ wípé mo ní kí n gbé yín mọ́ra síbẹ̀ ni o wọ́n ní pé ẹgbẹ́ APC ti ń fi àròtẹ̀ ti fi ara ni wọ́n wípé ẹgbẹ́ APC ti fi ara ni wọ́n o àwọn òróró jẹun kódà àwọn ìyàwó wọn gan èyí tó sá ló ti pọ̀jù ọtí kọ́ mọ́lẹ̀ wọ́n ti japa nígbà tẹ́bi ti fẹ́ bayé wọn jẹ́ but now wọ́n pé wọ́n ti pè wọ́n jọ o mo ní kí n gbé yín débẹ̀ o wípé wọ́n pè wọ́n jọ ni o wọ́n wá bá wọn sọ̀rọ̀ wọ́n láwọn ẹgbẹ́ APC pè wọ́n jọ ni o wọ́n wá fún wọn ní wọ́n á ní káwọn bá wọn sọ̀rọ̀ wọ́n fún wọn ní 20,000 naira each wọ́n fún wọn ní 20k ìyẹn ẹgbẹ́ ọlọ́kadà láti church ẹni wọn up ẹ tún ẹ gbọ́ láti pa wọ́n lẹ́nu mọ́ ni o kọ́ má bàa lè ṣe rally wọ́n ní pé wọ́n wá fún wọn ní 20,000 naira each nàìjíríà ọjọ́ wo la fẹ́ stop wa wèrè tó fún wọn ní 20,000 naira yìí ṣe lónìí yẹn fẹ́ ká láti lè rí pé wọ́n short wọn up kọ́ má bàa ṣe rally ìyẹn lásìkò ìgbà tí wọ́n ṣe tó fẹ́ ṣe protest ni o wọ́n pe àwọn ọlọ́kadà wọ́n pe àwọn onímọ́tò wọ́n pe àwọn onímárúwá gbogbo yín pátápátá ní ẹgbẹ̀gbẹ̀ owó lọ́wọ́ wọn torí èlò just because of 20,000 naira gbogbo wọn lọ́gbà owó lọ́wọ́ wọn bẹ́ẹ̀ àwọn àgbàlagbà tó wà nínú wọn bàbá kan tó ti wọ 70 years nínú wọn bàbá yẹn náà wọ́n jáde nàìjíríà tí ìṣèwà wèrè wálẹ̀ ó ń jáde tiwọn tó ń sọ̀rọ̀ síta pé àwọn ò sọ́pọ́ọ̀tì o wípé ọmọ ẹgbẹ́ wọn tó bá lọ tó darapọ̀ mọ́ wọn wípé ó ṣe ra ẹ̀ ní o ìgbà tí bàbá ti gba 20k ìṣọ́kì nígbà tí bàbá ti gba 20k but now wọ́n ti wá ná 20k tán sápá ibi tí wá ṣe press up lórí wọn ìgbà tó ti ná 20k tán náà ń sìn wọ́n jáde síta ni o kí àṣírí má bàa tú ni wọ́n fi fún wọn ní 20,000 naira kí àṣírí má bàa tú ni wọ́n fi fún wọn ní owó wọ́n fún wọn lówó now ẹ ti gbowó tán ẹ ti náwó tán ara yín ṣe kí ni ara yín ti balẹ̀ ẹ ti náwó tán ara tó ti wá ní padà ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń complain ebi lẹ́yìn tẹ́ ti náwó tẹ́ wá ń complain ebi ẹ jọ nígbà tí ẹ náwó tán sìn ẹ tún jáde síta pé kí wọ́n ṣe kí ni kí wọ́n gbà yín ìgbà election tó bá tún dé wọ́n á tún kówó fún yín kẹ́ ẹ fi ṣe kí ni kẹ́ ẹ fi ta ọjọ́ ọ̀la yín wọ́n á tún kówó fún yín kẹ́ ẹ tún fi ta nǹkan tó jẹ́ kẹ́ ẹ fi ṣàǹfààní wọ́n á tún kówó fún yín àgàgà ẹ̀yin ọlọ́kadà ẹgbẹ́ onímárúwá ẹgbẹ́ oníbúrẹ́dì wọ́n á kówó fún gbogbo yín láti fi lè ta ọjọ́ ọ̀la yín ẹ̀wọ́ ẹ̀yin já mi bàbá mi Yorùbá Nation láfẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó ẹ wo ẹ máa bá mi share ẹ like ẹ comment ẹ tẹ̀ ẹ sójú ẹ jẹ́ kó yà wọ́n yàn nílé lóko lọ́nà lẹ́yìn òdì pé Yorùbá Nation òun la fẹ́ we are sick and tired of this fucking bullshit ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi Àìṣọ̀rẹ́ Rùkáyọ̀ ẹ máa bá a kọ sí comment section pé God bless Yorùbá Nation ó dàbọ̀.